أعوذ بالله من الشيطان الرجيم. نعم àfáà alim. بسم الله الرحمن الرحيم. adúpọ̀ fún Ọlọ́run. وبه àwọn àtọ ẹ̀gẹ́gẹ́ fún gbogbo àwọn Ọlọ́run tán ti síbò rà kọ́ba kọ́ba mójúkó láì fi wọn. àmín. àní ẹ̀dán bẹ̀ lélẹ̀ àyè kọ́ba kọ́ba àfisọ́ ẹ̀ sọ wọn. àmín. kọ́ọ̀lá bẹ́ẹ̀ kọ́ka náà kúnlẹ̀ ẹni ẹ̀kọ́ fisọ́ ẹ̀ sọ gbọ́ Allahumma àmín. ọ̀wọ́ ayọ́dà lẹ́yìn bàbá wa Ọba Ìlú Ìlọrin Ṣéhù. salamu qawla min rabbir rahim wallahu yasimuka minan nasi wala hawla wala quwwata illa billahi al-azim. bàbá Ọba Ìlú Ìlọrin ò ní fi nǹkan kan sẹ̀mí yín. àmín. ọdún mélòó bàbá wa ti lò lórí ipò táyà ti sọ pé ọba kẹfà ni ọba kí bàbá ẹ̀mí yóò gùn. àmín. kí ló dé tá a fi fẹ́ sọ̀rọ̀ lẹ́yìn bàbá Ọba Ìlọrin ni pé àdúrà wọn ń gbà lẹ́yìn Ìlọrin gẹ́gẹ́ bí àdúrà ẹni tí wọ́n ń bá jó kọ ànábì wa Ibrahima bó ṣe gbà lẹ́yìn Mọ́kà bàdà a'udhu billahi minash shaitani. a'udhu billahi minash shaitanir rajim. bàbá Ọba Ìlú Ìlọrin ní fi hàn kan ṣe yín. bismillahir rahmanir rahim. bàbá kẹyọ ọdún tí wọ́n ti lò nísìnyí wọn kẹ́tì pé 30 years. wa iz qala Ibrahim. ẹ lò 30 lẹ́yìn ipò bàbá ọba yín. rabbi ij'al hadha baladan amina. kódà ẹ tún lo 40 years lẹ́yìn ipò bàbá ọba yín. lahu minas samarati. ẹ tún lo 50 years. torí nínú àwọn ọba kan báyìí. wal yawmil akhir. ara ẹni tó lo 50 years. qala wa báyìí náà bá lo 50 years kò sí tó burú ń bẹ̀. ọmọ tí o kọ́ nílá túmọ̀ àdìtọ́rùhó ìfọkànbalẹ̀ ara yá lọ́rùn nígbà bá Ọba Ìlọrin náà wà bí ìsàlùmẹ́sì. ṣé bá ṣe pé Ọlọ́run ọba tó gbàdúrà bàbá wa Ọba Ìlọrin ni àwọn kan náà àwọn ọmọ Ìlọrin ti fẹ́ bá ọkọ̀ Ìlọrin jẹ́ àmàdùà bàbá wa nígbà gẹ́gẹ́ bá dùn ànábì wa Ibrahim ti gbà lórí Mọ́kà. Rabbi ij'al hadha baladan amina. bàbá Ọba Ìlọrin gbogbo bí tẹ bá ti rí àbá Ọba Ìlọrin wọ́n máa ń ní ẹ sábà máa ṣàdúrà fún lù ní àyùbá ní onílù òní fẹ́ jẹ́ kí ìlú tú wọ́n sì ní ẹni tẹ́mi rẹ̀ bá gùn ojú yóò rí tó gbogbo tó tẹ́mi yín tójú rí àbá Ọba Ìlọrin ìfọ̀pá ọlọ́wọ́ mọ̀ àbíjọ́ máa jẹ́ fún yín. Rabbi ij'al hadha baladan amina. warzuqi ahlahu minas samarati. bàbá Ọba Ìlọrin ẹ máa ń sọ pé Ọlọ́run kò fi lọ ní bàbá wọn sọ àti gbogbo àwọn ọmọ Ìlọrin kí yẹ mú mu kọ́ mọ́ dìnnìra fún wọn gẹ́gẹ́ bá nàbí Ibrahim tí wọ́n bá dé. mina samarati ma amana minhum billahi wal yawmil akhir. bí Ọba Ìlọrin náà ṣe yanjú ọ̀rọ̀ nù àwọn ìgbà tí wọ́n á yanjú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tán torí àwọn náà páyà Ọlọ́run gẹ́gẹ́ bí ànábì wa Ibrahim wẹ́ẹ́ bó ṣe páyà Ọlọ́run àwọn náà wá páyà Ọlọ́run pé àtàwọn tí bá ń ṣe tìwọ́ Ọlọ́run àmọ́ lọ́wọ́ ni Ọba Ìlọrin má jẹ́ ká dòdò pa àwọn tí ń ṣe tiwa nìkan bá a ṣe ṣe fún ẹni tẹ́ ń bá jókòó ànábì wa Ibrahim ká ṣe bẹ́ẹ̀ fún Ìlọrin náà tí ì bá ṣe bẹ́ẹ̀ ni àwọn ràfúráfù kan tó fẹ́ bà Ìlọrin jẹ́ Ọlọ́run bá ti ká wọn lẹ̀ àmọ́ àdúrà yín lórí Ìlọrin Ọlọ́run wá fi ń ṣàpọ́nlé Ìlọrin mọ́ wọn láàtọ̀ tó bọ́lọ̀ bá ká wọn lẹ̀ àyàn wà ní àsìkò bàbá Ọba Ìlú Ìlọrin yìí ni àyàn onímọ̀ pé àyàn ní ṣe tí ọ̀dà tọ́lọ̀ fi ká wọn lẹ̀ àmọ́ Ọlọ́run ọba ọ̀fẹ́ sọ àbá Ọba Ìlọrin ló kọ bú Ṣéhù sọ pé Ṣéhù salamu qawla min rabbir rahim wallahu yasimuka wala hawla wala quwwata illa billahi. Ọlọ́run ní fi hàn kan sẹ́mi àmọ́ Ọlọ́run ọ̀fẹ́ sọ àbá Ọba Ìlọrin ló kọ bú gbogbo àwọn tí wọ́n ń ṣe tí ọ̀dà Ọlọ́run adúlọ̀ pé àmọ́ wò wọ́n ràn fúngbà díẹ̀ bóyá ó ṣeéṣe kí wọ́n yí padà tán bá kọ̀ tí wọ́n bá yí padà inú náà Ọlọ́run ò fi wọn sí kọ́nà máa kọ́ máa ṣe alọ́mọ náà. àmín. Rabbi ij'al hadha baladan amina. bàbá Ọba Ìlọrin àdúrà yín tí ń gbà lé Ìlọrin yìí àìnígbà mọ́ Ọlọ́run ní fi ṣàdánwò fún yín torí alájà wa Aminat Àjàó ọkùnrin kan ó ní ìlú Ìlọrin ní ìlú mi júwe ìlú rẹ̀ báwo ló ṣe rí ìlú Ìlọrin ìlú àlímì ẹ̀gàn kọ́ kò sí irú ẹ̀ láyé. alájà wa àmì náà bá bá aṣàlékọ́ ìbẹ́ka fàlájà náà ẹ̀yẹ wo orin ọpọlọ tí alájà náà kọ fún ìlú Ìlọrin
ọlọ́run tó wá ṣàpọ́nlé alájà náà lórí orin náà ọlọ́run tó ti wá ń ṣàpọ́nlé Ìlọrin tó gbé àwọn atẹ́rí tá à ń sọ̀rọ̀ yìí náà àwọn náà inú product Ìlọrin làwọn náà jẹ́ nínú fáàrí bàbá ọba Ìlọrin làwọn náà jẹ́ tó wọ́n mọ̀ Ìlọrin ni wá àwa náà àti jẹ́nu ẹni tí wọ́n mọ̀ fi ṣàpọ́nlé ìlú Ìlọrin torí ìlú Ìlọrin ìlú ni ààyè ni ibì kan ni ilẹ̀ kan ni àwọn èèyàn ni wọ́n mọ̀ júwé ìlú àwọn èèyàn ni wọ́n mọ̀ já mọ̀ bí ìlú ṣe rí àwọn èèyàn náà yàn já mọ̀ bá pọ́nlé ìlú náà ṣe tó bí bàbá ọba Ìlọrin bí ọlọ́run ṣe ń tún fi yín ṣàpọ́nlé Ìlọrin àìníjà pọ́nlé Ìlọrin ọlọ́run ní fi ṣàdánwò fún yín. àmín Rabbi jali asa balada amina. nítorí tó já sọ̀rọ̀ yìí àpọ́nlé tọ́lọ́run ṣe fún ìlú Ìlọrin àti bàbá ọba Ìlọrin la fi ṣe wáàsí tá a ṣe lákọ̀ọ́kọ́ tá a fi ní àwọn ọmọ Ìlọrin olè tó yẹ láti nínú àwọn tí wọ́n dòdò pé kùbí tá a gbé gbà yìí náà láti rí àwọn kan tí ó ti lè play ewu wáàsí náà fún àbáwọ̀ bá lọ. tí ó ní ẹ̀rí ọmọ kan tí ń pè ní Imam Kabirllahi ẹ̀rí tó sọ ń pa àwọn ọmọ Ìlọrin ó ṣe nínú ìta àwa ní ká yanjú àwọn ju bàbá ọba Ìlọrin product Ìlọrin làwọn náà jẹ́ nínú àwọn tí wọ́n mọ̀ fi ṣàpọ́nlé mọ́ Ìlọrin làwọn náà ṣe kí ni làwọn náà jẹ́ sínú àwọn tí ó bà Ìlọrin jẹ́ àbí tí ó bo ọkọ̀ Ìlọrin jẹ́ àwọn tó fẹ́ máa bà ọkọ̀ Ìlọrin jẹ́ tí wọ́n fẹ́ máa sọ yín lẹ́nu pa pé báyanu sàmánì yín dà bí sàmánì yín ọ̀bá dá ni bí Ìlọrin ṣe ń rí lónìí kò ní rí bẹ́ẹ̀ Ìlọrin jẹ́ ìlú ìfọ̀kànbalẹ̀ bí sàmánì yín ọ̀bá dá ni ọkọ̀ Ìlọrin ó ti change sí nǹkan míì. Rabbi jali asa balada amina. àwọn fẹ́ jẹ́ káwọn àwọn aláìda tí wọ́n ń gbé Ìlọrin àbáwọn aláìda tí wọ́n ti kó inú ìlú tí wọ́n ń bẹ lẹ́yìn odi tí wọ́n fẹ́ máa sọ Ìlọrin ní lóko burúkú tí wọ́n fẹ́ máa fún Ìlọrin gbájú ẹ̀ àfẹ́ jẹ́ kí wọ́n fi sọ yín ní lóko tí ọ̀dà ló jẹ́ ká sí wá sínú pé àwọn ọmọ Ìlọrin olè àyànjú ẹ̀ kó tó tó bá gbá àwọn tá a pè lólè làwọn tí wọ́n kó Ìlọrin tí wọ́n ń gbá èèyàn wá sí Ìlọrin tí wọ́n ń gbá wọn lójú tí wọ́n ń gbowó owó wọn tí wọ́n dòdò pé a máa pa àwọn bàbá ńlẹ̀ náà kàlí tó fẹ́ torí ẹ̀ pa àwọn bàbá ńlẹ̀ kí ló dé tó mú dání gbà tó lọ. bàbá ọba Ìlọrin ní sèǹbẹ̀ lọ́hùn gbà ní gbogbo àtàn ní ọlọ́run ìjàlè àṣà ìlú Ìlọrin àmín náà bàbá ọba Ìlọrin ti máa ń wí. Rabbi jali asa balada amina. bàbá ọba Ìlọrin ní fẹ́ kọ́ sẹ́yìn sàlámù kọ́ọ̀là. Salamu qawla min rabbir rahim. Wallahu yasimuka. Wala hawla wala quwwata illa billahi. Bẹ́ẹ̀ ni bàbá ìmáàmù àgbà náà nínú ọdún 2023 March ní ó pé 40 years ẹ ti di chief mọ́. ẹ pẹ́ ń bẹ̀. Àmín. nǹkan kò ní sẹ̀mí. Àmín. lára àwọn tí wọ́n ń jẹ́ Ìlọrin náà ni bàbá náà wà Ọlọ́run ní fi hàn ká ṣe yín. Àmín. kéde pé báyà a fi tàbùkù Ìlọrin pẹ̀lú àwọn ọmọ Ìlọrin olè tá a sọ a fi ṣàpọ́nlé Ìlọrin ni tó pé ọmọ Ìlọrin làwa náà tá bá fi tàbùkù lọ ayé pa a fi tàbùkù ara náà láfi náà ọ̀rọ̀ ọ̀dà lérí ọba ìlú Ìlọrin sàlámù kọ́ọ̀là min rabbir rahim. Wallahu yasimuka minan nasi. wala hawla wala quwwata illa billahi lẹ́yìn àyà táwọn ọmọ lọ́dọ́ táwọn yìí kọ́ máa kọ́ bá mú bá ọba Ìlọrin sọ pé ṣéwù lẹ́ẹ̀mẹ́ta dákun ṣéwù àtàbùkù lọ́rin ọ̀rọ̀ tá a fi sọ fi ṣàpọ́nlé Ìlọrin ni àmọ́ àwọn èèyàn wá fẹ́ sì wá gbọ́ láwọn ẹni tí wọ́n ń ṣe dáadáa àwọn aláìdá ti mọ̀ pé àwọn là ń bá wí àmọ́ aláìdá wọ́n wá lọ pákéjì ọ̀rọ̀ náà wọ́n wá lè gbé bá àwọn ẹlòmíì àwọn akẹ́kọ̀ọ́ nínú àwọn tí wọ́n lọ lè gbé bá gan wọ́n ti lè gbé wájú bàbá ọba Ìlọrin wọ́n ti lè gbé wájú bàbá wa chief máàmù Ìlọrin àfi ṣàpọ́nlé Ìlọrin wọ́n ní àfi tàbùkù Ìlọrin ní tọwọ́ mọ̀ Ìlọrin làwọn náà kọ́ ló má fi hàn kan ṣe bàbá wa. Àmín. àti gbogbo àwọn tí ń jẹ́ Ìlọrin tí Ìlọrin fi ń jẹ́ lọ kọ́ mọ́ fi hàn kan ṣe wọ́n. Àmín. àwa tá a jọ ọmọ Ìlọrin tá à ń gbé ní ẹ̀yìn odi náà kọ́ mọ́ fi hàn kan ṣàwa náà. Àmín. ọ̀ọ́lá ìní sí ọlọ Àmín. ọ̀ọ́lá ìjẹ́ kan oṣù Àmín. bàbá wa ọba Ìlọrin ẹ pẹ̀lẹ́ ipò náà Àmín. ojú yín ò ní rí bi Àmín. ọ̀ọ́lá ìní sí ọlọ. Allahumma àmín. aláfíà àti ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run ní fi jẹ yín yá. Àmín. ọ̀ọ́lá ìjẹ́ kan oṣù bí Ìlọrin ṣe wá ń tò tí ń tò yìí Ìlọrin ò ní dàrú. Àmín. ọ̀ọ́lá ìní sí ọ bá ṣe wá tọ́ fún àbá ọba Ìlọrin yìí náà
gbogbo àwọn ìkàn lọ iná kọ́mọkọ́ bá gbàdúrà wọn kọ́ wọn gbàdúrà tiwa náà subhana rabbika. rabbil izzati amma yasifuna wassalamu alal mursalina walhamdulillahi rabbil alamin.